ẹ já wá sórí àgọ́ ààrẹ yìí. Kí ni ìbáṣepọ̀ wa pẹ̀lú àgọ́ ààrẹ? Bó o la Ìbàdàn ṣe ṣèdásílẹ̀ àgọ́ ààrẹ àti páwọn ìlú wo gan-an ni Ìbàdàn tó dálẹ̀ papọ̀ mọ́ àgọ́ ààrẹ? Ṣé mọ̀ pé tán bá ti lé ọba kúrò nílùú jọ̀hún ibì kan ni ó lọ. Nígbà tán lé bàbá wa Ọ̀yẹ́fín wọ́n lọ sọ́nà àrà, wọ́n lọ sékòó, wọ́n lọ bá àwọn èèbó pé kán bá wọn bẹ̀ ìgbà tí wọn ò dẹ̀ tán yarí tí Captain Rose ti ṣe tí ò sí pẹ̀lú wọn, ó ti parọ́, wọ́n ti fún wọn. Sànúsí bá dẹ̀ ṣáájú yàn dọ́dọ̀ olólùfẹ́ yàn. Torí àwọn èèbó respect Ìbàdàn gan, àwọn tó wọn ò tiẹ̀ ń bá wa dá sí, but tán ti lọ rújọ́ fún wọn yẹn, ó jẹ́ kí Christ yẹn le. Ìgbà tó wá dàsìkò Ṣítù ọmọ Ààrẹ tí wọ́n ní kán kúrò nílùú kan yẹ̀bá olórí oyè. Ibi tí ó bá dẹ̀ jẹ́ yàn odi ìlú yẹn máa ń lọ. Ibẹ̀ ni wọ́n lọ pẹ̀lú àwọn ẹrú àtàwọn tó jẹ́ àwọn tó tẹ̀lé wọn. Ibi tí wọ́n fi ṣe pàgọ́ nìyẹn. Àgọ́ náà tán ń pè bẹ̀. Bí bàtà tá a jagun Kírìjí ni. Tẹ bá dé Ìgbàjọ lónìí, ẹ bá àgọ́ Ìbàdàn bẹ́ẹ̀ àwọn máa ń ibi tí bàtà ń lo ọdún méje náà ní Kírun. Ibi tí Ìbàdàn jókòó sí tí oníkírun fi máa ń gbóúnjẹ wá bá wa. Ńbẹ̀. Ìbàdàn náà fi lọ kẹ́rin sọ́n bẹ̀rẹ̀ pé kìnìún ilẹ̀ kílẹ̀ ní Ìbàdàn. Ṣé pé àgọ́ ààrẹ Ṣítù? Àgọ́ ààrẹ Ṣítù àgọ́ ẹbí nǹkan ọmọ ààrẹ ni nǹkan ló jà rẹ. So Ṣítù ọmọ ààrẹ ló fi di àgọ́ ààrẹ. Afẹ́ lọ bọ́ ọmọ ààrẹ, afẹ́ dé àgọ́ ọmọ ààrẹ tó fi di ààrẹ mu. Ọmọ ààrẹ wo sì ni Ṣítù? Ààrẹ Látòsà ni Agadagudu Òjòkúta ọkọ̀ ṣubú ni. Ààrẹ ń pẹ̀ tí ẹ bá ṣe pé bóyá ọ̀tẹ̀ Ìbàdàn náà ṣe tí bá ké bóyá Látòsà lọ sójú ogun pẹ̀lú bí Ìbàdàn tán ṣe ń dìtẹ̀ mọ́ra wọn. Ìdá àsọkọ́lá mọ́ sọ Ọ̀yọ́gun ní sọ nǹkan mọ́. Tó tó bá ti parí ogun Kírìjí à ń pa àbọ̀ ni tó bá gbọ́ owó tí wọ́n ń ṣe ẹ̀yìn tá a gbà á lẹ̀ ẹ̀yìn lẹ́yìn tí wọ́n lẹ́sẹ̀. Tí ó bá ẹ̀kọ́ ogun yẹn le tó bá yẹn. Àwọn Ìjẹ̀bú Èkìtì gbogbo wọn parapọ̀ wọ́n supply wọn lójú kógun yẹn le wọ́n kàfẹ́ rẹ́yìn Ìlọrin náà dá sí gbogbo wọn parapọ̀ àtẹ̀gbá láti lórí Ìbàdàn nìkan. Ṣùgbọ́n a dúpẹ́ lónìí pé sí náà Ìbàdàn lórí bẹ́ẹ̀ fẹ́ gbọ́n kọ̀ Ìbàdàn headquarter politics of Nigeria of Western region. Kí èbò tó dé Ìbàdàn ti jẹ́ the last empire of Ìbàdàn ni bóyá they like it or not. Tí ìbá ṣe empire ni a lè fi àtìbàjẹ́ Aláàfin. Tí Ìbàdàn jẹ́ empire ni. Empire ni wà. Empire mélòó la wá ní nílẹ̀ Yorùbá? Ifẹ̀ lọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣé Ifẹ̀ ní empire? Yes, ó ní. Ifẹ̀ empire. Ọ̀yọ́ empire. Bí ìdánwò lè má pè Ọ̀yọ́ kó tó kàn Ọ̀yọ́, Òwu control gbogbo Ọ̀yọ́ àti Ifẹ̀ ńgbà náà. Ṣé empire ló wú? Mo kàn pé wọ́n lẹ́kùn fún empire ni bọ̀ wọ́n ní agbára táwọn ní wọ́n ń gba gbogbo sàkólẹ̀ káàkiri àti Ifẹ̀ àtọ̀yọ́. Òun sọ fún fi yọ Aláàfin Àjàkáńjọ́ sí. A ní Benin empire. Ìyẹn outside ìgbà tí Ọ̀rànmíyàn kú mẹ́tàn Ọ̀rànmíyàn dálẹ̀ tán tó padà sí bíbáyìí tó fi ọmọ rẹ̀ kan síbẹ̀. So àwọn ìdúró empire ni tí ó control gbogbo Bẹ́ẹ̀ Ìbàdàn òfìgbà kankan lo empire yìí. Wọ́n á lo gbogbo wọn ní gbèsàkọ́lẹ̀ Àbàdàn gbogbo ọba tá ní gbèsàkọ́lẹ̀ wà. Àwọn alábẹ̀rẹ̀ ajẹ́lẹ̀ ìbò kan ló fara jẹ́lẹ̀ ìgbà tá a parí ogun tí àwọn tuntun ní 1857 fúnra àwọn Èkìtì Ọ̀yìn Èkìtì àbáwọn olóńgbà bẹ́ẹ̀ báyẹn àwọn ní 1857 náà kọ̀wé náà paròkù sí Ìbàdàn bí ká wá gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn Ìlọrin Fúlàní. Ìlú yẹn dá méjì àwọn Èkìtì kan ní kí bẹ́ẹ̀ káwọn bá Ìlọrin lọ ẹ̀ẹ́dẹ̀ pé bá wo Èkìtì wọn súnmọ́ Kwara State àwọn kan ní káwọn ọmọ bá Ìbàdàn lọ wọ́n tẹ́ sí Ìbàdàn Ìbíkúnlé lórí ogun lọ Balógun báyìí bàbá wo yìí sílẹ̀ Olúgbòde. Àwọn kọjá lọ ní Tìmẹ́dẹ́ àwọn gangan ló gbọ́ pé Ìbàdàn ń bọ̀ wọ́n bá sọ̀nà pé àná kọjá inú wa bí Ìbíkúnlé àtògùnmọ́lá pé àrífín ńlá kákan kọjá ní Ẹdẹ jọ kákan kọjá ní wọn lè bá sọ fún wa pé lẹ́tọ̀ àti kọjá inú bí àwọn bàbá mi Ìbíkúnlé àtògùnmọ́lá àtàwọn ọmọ ogun Ìbàdàn wọ́n ní fún tẹ́sí àti lọ sí Kìtì báyìí 14 days ọjọ́ 14 lára fi jókòó sí Ẹdẹ wọ́n ti gbogbo Ẹdẹ pa olóko lé lóko olódò lé lódò ọba kan oníjẹ́ lé kan nígbà tó pé 14 days ara ni wọ́n ilé kẹ́yìn apẹ̀rẹ̀ méjì náà fi bẹ̀ Ìbàdàn sí kí wọ́n pè lẹ́mpáyà mo sọ pé ìrìn jẹba sọ̀run ogun ọlá jẹba sọ̀run oníkàbọ̀ ń gbé àárín àti bẹ̀rẹ̀ wá tọ̀yọ́ kí wọ́n pè lẹ́mpáyà mo lóye fún àwọn èèyàn 120 wọ́n forí rẹrù wá sí Ìbàdàn ní 1913 kí wọ́n pè lẹ́mpáyà
Captain Rose ló assist wọn àti Fulham ló ń pè rẹ̀ látọ̀ sí ìyẹn náà sí tiẹ̀ ní 1897 láti compromise pé torí kò sáde ló kàn wá wọ́n ti fadé ya látàrí ẹ̀yà gírígà tó kàn pẹ̀lú yẹn okay look at it ta ló mọ̀ pé France ló colonize Britain nobody knows ẹlòmíràn rántí pé Britain ló colonize America for more than 100 years ṣé tí America bá ń sọ̀rọ̀ kánú wọ́n lè sọ olórí ẹni tó bá kàn ló kàn ìbàlò ló ní agbára àwọn ọ̀nì tó wá wà nígbà tó di àsìkò tí Balógun Bíkúnlé láyé olè sórígbè ìlú tí ń bẹ lábẹ́ Ìbàdàn 87 ni tí jẹ́ ìlú ńlá Ọ̀fà ní Ìwó ní Ẹdẹ ní gbogbo wọn báyẹn àmọ́ sọ̀tàn tán wá nígbà tí Ìbàdàn nígbà tí wọ́n fẹ́ sáré títì 123 àwọn ìlú tí wọ́n sáré fún wa àwọn Òkègùn mẹ́mẹ́ jọ lọ Ìṣẹ́yìn mẹ́mẹ́ ọ̀n tìgbà tí mo sọ pé wọ́n wá sọ pé kọ́sá fún ìgbà tí price wá dé yàtọ̀ ìyẹn dé sí Ìbàdàn padà ní 1931 template tó gbé bọ̀ Ìbàdàn ló ń gbé bọ̀ pé bẹ́ẹ̀ capital ìgbà tó máa dé pé wọ́n ti gbé capital lọ sọ́yọ́ òun wá dé wá ní ké kó ń sọ̀tún kó mọ́ bó sì jẹ́ ó wá ní gbogbo Ọ̀ọ̀ni o ọwọ́ Ọbòkun ni o kìíní kan Ìlá ni o ẹ mọ́ lọ sí Ọ̀yọ́ lọ sí pàdé mọ́ ẹ sọ fún wọn kí wọ́n bọ̀ wá sí Ìbàdàn Aláàfin kọ̀ ẹ wá tó dẹ̀ mọ̀ tán pèlè ìbò wọ́n sọ tí bàbá rẹ̀ sí ń jọ́ sí Adéyẹmí Àkọ́ṣe wọ́n yìnbọn wákàtí 5 tó sá lọ sọ́nà oko rẹ̀ òwe ní àbí kan lóko yẹn gbogbo ẹ̀ lórí rẹ́kọ́ọ̀dù ẹ̀ ń bá fẹ́ challenge tí mo sọ ìgbà tí Ìbàdàn náà wà bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n tó wá di 1831 yẹn náà wá pín wọn pé kí Ọ̀yọ́ mọ control gbogbo Òkè Ògùn kó jẹ́ paramount kí Ìbàdàn control gbogbo Òṣogbo Ìwó Ẹdẹ Ògbómọ̀ṣọ́ kí Ifẹ̀ àti Ìjẹ̀ṣà àti wọn control ara àti Ìlá káwọn jẹ́ paramount sí agbègbè wọn ìyẹn ni wọ́n wá rí pé baálé ò fi ti bà kéé sí Ọ̀yọ́ ló sọ fún wa pé kán change ẹ o dé sí àkújagun mọ́ ìlú ìtóbi kọjá kan máa ń pè ní baálẹ̀ ẹbí change ò sí Olúbàdàn láyé alẹ́ sí lọ́yẹ́. ní báyìí ọ̀rọ̀ ipò alága lọ́balọ́ba láéláé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kí wọ́n máa pín láàrin Olúbàdàn Aláàfin Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ yìí ti bí oríṣiríṣi táwọn èèyàn ti sọ̀rọ̀ lé lórí ẹgbẹ́ ìdílé àwọn jagunjagun ilẹ̀ Ìbàdàn gan takò pé irọ́ o Aláàfin ò ní jẹ alága láéláé o pínpín láàmú pín kínní yìí ṣùgbọ́n tá a bá wọnú ìtàn ìpínlẹ̀ Èkó ọba ìlú Èkó òun lọ ọba láéláé láti 1980 kódà òfin 2015 tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà ló ṣe wà nípínlẹ̀ Ọ̀ṣun Ọọ̀ni Ilé-Ifẹ̀ òun ni ọba láéláé olórí lọ́balọ́ba láéláé láti ọdún 1991 nípínlẹ̀ Ẹdó ọba Benin láti 1979 òun ni wọ́n ti di ọba láéláé permanent chairman lọ́balọ́ba ní ìpínlẹ̀ ọ̀hún èyí ṣe títí ìpínlẹ̀ Ọ̀yọ́ fi yàtọ̀ tí wọ́n gbà lọ́wọ́ Aláàfin. ẹ ti bá wọn ò gbà lọ́wọ́ ẹ̀ kò gbà kan tálàfin jọba lálẹ́ ẹ̀ gbọ́n inú ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ àti Aláàfin àti bàlẹ́yìn ó di Aláàfin apá òfin àṣà àti ìṣe Ọ̀yọ́ rẹ́ pé kí àrẹ̀mọ kó mọ̀ bá Aláàfin wàjà ẹjọ́ ẹ tó ṣe ṣéde ṣe nǹkan lẹ́kọ̀ọ́ jọba láéláé nígbà tí Aláàfin Adéyẹmí Àkọ́kọ́ àti Làwánì tí wọ́n ń fa ìfanfà a fún Làwánì tó di Aláàfin padà a fún wọn ní ilé àtilẹ̀ tán gbé bẹ̀ tán pé lọ kí àrẹ̀mọ ṣé ẹni tó ń ṣe bẹ́ẹ̀ ké ìbálẹ̀ wọ́n kọ̀ òṣùwà ní 1857 láti Èkìtì àyàn ajẹ́lẹ̀ síbẹ̀ tálàfin òní ẹnìkan ti ń gba àwọn tó yàtọ̀ fi ń gba jẹ́lẹ̀ lórí àwọn ẹ̀gbá tí àwọn Elizabeth kan tán tó jọ pẹ́jẹ́ lọ ìbárẹ̀kọ́ ìgbà kan fún Aláàfin ní nǹkan rí Aláàfin ló fà wá ní nǹkan ó fún wa ń bá sọ̀run ìgbà Olúyọ̀lé wọ́n fún wa ní Bẹ̀rẹ̀ wọ́n fún wa ń bá sọ̀run òun ló fà á tí wọ́n fi ní kí wọ́n máa ń fẹ́ kàn jẹ́ bá sọ̀run mọ́ nígbà tí Apápá náà tún di baálẹ̀ ní Ìbàdàn ìyẹn Sùmọ́nù ọmọ Ọ̀ṣúndínà ọmọ Yérénbí Fátímì náà jẹ́ bá sọ̀run ìyẹn ló bá àwọn Aláàfin ń gbé tí bá fẹ́ mọ̀ tàwọn lójúmọ́ lẹ̀ nìyẹn fi stop bá sọ̀run wọ́n stop bá sọ̀run títí ọ̀ntì ìgbà tí àwọn èbó yẹn tún dá sí padà tí èbó ló gba okùn náà yọ okùn lọ́rùn Aláàfin lọ́wọ́ wa èbó àti Ọ̀kánjúwà táwọn Ìbàdàn ní láàrin àwọn tí mo gbà fúnra wọn
tí wọ́n gbà fún àwọn ní ẹni tí ó tù ní tí Kogi Ògúnmọ́lá fẹ́ jẹ baálẹ̀ Ìbàdàn jọ́ lọ́hùn tí wọ́n sọ pé nígbà tí wọ́n ti jagun mọ́ Balógun jẹ́ mọ́ táwọn ọ̀tún náà fi sáré lọ́bì ara wọn bẹ̀ tó bí wọ́n ti ọ̀tún bọ kó mọ jẹ baálẹ̀ Ìbàdàn Balógun nìkan ní jẹ baálẹ̀ Ìbàdàn ó lo ogun ó dé tó yé bá ti kàn ò ní lógun mọ́ nígbà tí wọ́n ti parí òfin yẹn pé Aláàfin Olúwo kú sójú ogun so kí ọba kan má lọ sí ojú ogun mọ́ so káwọn Balógun rẹ̀ àwọn nìkan máa lọ tó bá ti lè jagun tó so ẹjọ́ ibo wa ló ti dì ká fi adé lu ọmọ Àtìbàjọba ẹjọ́ wa ní ta ni olórí Ọ̀yọ́ ọjọ́ gan tí wọ́n sọ fún wa pé àwọn ni olórí nígbà náà ni tó bá jẹ́ lórí ni àwọn Òwu onímọ̀dà àwọn Làmúsẹ̀ tó tún tẹnu mọ́ àwọn Dàmẹ̀ àwọn Bàrìbá wọ́n fojú àwọn Aláàfin rẹ̀ mọ̀ ẹmọ ìyá Aláàfin tó kú sígbà àwọn oníyẹn ni òṣèlú dé ní káfíńsì ló gbé kápítà fún Ìbàdàn that was 1913-14 ló gbé ńgbà tí Ládìgbòlù àwọn kan tó jẹ́ ọmọ Làwálì jẹ Aláàfin tájọjọ́ rẹ̀ òun náà gbé kápítà lọ Ọ̀yọ́ nígbà tó rẹ̀ dé lórí 1931 tí parí sọ̀dé wọ́n pín fún wọn kíkà lóko nǹkan tó domi rẹ̀ so kò tí ì jẹ́ state kò sí jẹ́ state wọ́n pín domi fún wọn ni division wọn fún wọn náà fi pín gbogbo Òkè Ògùn fún Aláàfin gbogbo Òkè Ògùn náà pín fún wọn dẹ̀ pín gbogbo Ògbómọ̀ṣọ́ Òṣogbo Ẹdẹ fáwa odidi ìlú kọ̀ọ̀kan náà pín fún wa. kí lè wá rí sọ̀rọ̀. so tó wá di pé ó di àsìkò tí àwọn Western Region dé bàbá wa Adésọjí Adérẹ̀mí ó jẹ́rìí Awólọ́wọ̀ àwọn náà lo òṣèlú tí wọ́n tí wọn bàbá tàn á bá rọ̀bá ẹni tí Aláàfin sí làwọn náà wá ṣe fún Adésọjí láti rìdíìmù méjì Ifẹ̀ pé ṣebí Ilé Ifẹ̀ gbogbo wa ti kúrò ọ̀nà fífi mọ́sùn bàbá yẹn tó wá jẹ Governor General Western Region agbára pé méjì. Ilé Ifẹ̀ ń gbogbo wa ti kúrò báyìí. láti Òwu ni o Ìlá ni o. ṣé yàtọ̀ ń bẹ láàrin Oòduà àti Yorùbá. ṣe àpé wọn èdè ní èdè tó ń sọ Yorùbá according to history Odùduwà he came from kálukú sọ tiẹ̀ ó tẹ̀wọ̀n ọ̀ràn kò tẹ̀wọ̀n ọ̀ràn Saudi pé inú ìtàn inú history wọn kò ní kàn gbé iwájú ẹ̀gbẹ́ ẹ̀yìn wọn á kójọ mọ́ra wọn ẹni tí kálukú bá rí kúrẹ̀ sákọọ́lẹ̀ àwọn tó tún lè lákọọ́lẹ̀ làwọn àfà torí according to the historian àwọn historian kan ti sọ fún wa rí ìyá wa Professor Bọ́láńlé Awẹ́ wọ́n ti kó yọ pé if everybody want to know the history of Yorùbá more tí o bá ti lọ sí Birmingham ní London kó lọ library wọn kó lọ sí àwọn ibi táwọn àfà yẹn wà so àwọn ní Arabic wọn fi ń kọ bí kálukú ṣe ń ẹ̀tàn mọ̀ so wọ́n á translate ẹ̀ torí most of history tó bá jẹ́ details through the Arabic torí the first education something ní Arabic àkàkàsílẹ̀ kí ni àwọn gan ti ń kọ̀wé lẹ̀ kéyìn ìbò tó rán tó wọ́n dé ní 1850 something sọ̀rọ̀ wa so kò jẹ́ kí kálukú lè sọ pé bẹ́ẹ̀ kásà bẹ́ẹ̀ káwòdì bọ̀ títọ́ fún wa pé Ilé Ifẹ̀ ń kálukú wá sí kí ni láti kúrò. ilé wa ní sọ̀rọ̀ ọ̀pọ̀ alága permanent chairman ọjọ́ tó méjì. kálukú lo agbára ti Àbáwólọ́wọ̀ lo 1951 sílẹ̀ wọ́n fi lo fún Ọ̀ọ̀ni òun lò dé 76 tán kírètì Ọ̀yọ́ state títí wọ 1991 tán kírètì Ọ̀yọ́ and Ọ̀ṣun. Before 1991 inú Aláàfin Odò Adéyẹmí Àbáwá Adéyẹmí kẹta ó gbé Ìbàdàn sẹ́gbẹ̀ẹ́ ó gbé wọn mọ́ra Ìbàdàn support wọn bí káwọn jẹmọ́ rotate ẹ̀ ní ó mú bàbá wa Àsáǹkẹ́ náà fi sọ̀rọ̀ lórí rédíò tó fi láìlì Ọ̀ọ̀ni ìgbà náà Síjú Adé tí wọ́n bá ṣe lọ́pẹ́pẹ́ Ìbàdàn ṣé wọn ò ti kógun jà yín ni wọn ò ti tú Ifẹ̀ ni wọ́n ti tú Ifẹ̀ náà kí Ìbàdàn tó dá yín padà sí tẹ́ wà ìlú kan tí ò scatter Onífẹ̀ Ìbàdàn ní òjò kó scatter bí Ọ̀yọ́ ṣe scatter káàkiri tán Ifẹ̀ nìkan wọ́n rí àwọn Ògbómọlá wọ́n mú ẹ̀ láti Ìbàdàn lọ síbẹ̀ wọ́n lọ fi jẹ Aláàfin bẹ̀ wọ́n lọ fi jẹ Ọ̀ọ̀ni bẹ̀ sọ̀rọ̀ bá wa Sáǹkẹ́ sọ́njọ́ náà lọ́hùn late Karim Adisa ó sáré lọ bá bàbá Sáǹkẹ́ ní ààfin bàbá ẹjọ́ tó lọ ẹ mọ́sọ̀tàn mọ́ ẹ filẹ̀ ní tó ń bàbá wa Sáǹkẹ́ jẹ chairman nígbà náà tí bàbá yẹn fi kú so Reverend Atifipa jẹ chairman nígbà náà tí Aláàfin tó instigate wa pẹ̀lú Ọ̀ọ̀ni wọ́n wá pín Ọ̀yọ́ àti Ọ̀ṣun kí bàbá wa tó kú 1993 bàbá Sáǹkẹ́ ní chairman lọ́balọ́ba nígbà tó Sáǹkẹ́ bá kú tán Aláàfin bá tún di pé òun fẹ́ jẹ́ kóun retí wà láti bẹ̀rẹ̀ nìyẹn òun sábẹ̀ permanent kí ni kàtẹ́rìà tó fi permanent ṣé ìlú ìyá rẹ̀ tá a sọ dìlú fún wọn ló fẹ́ sọ pé ó fi jù wá lọ ní àbí táyé gbogbo òfin ilẹ̀ Ọ̀yọ́ tá a change lẹ́yìn àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá tí kò ń fi tó fi gbógun dúró àgán sí Aláàfin Adélù
tí kúnrin fi lùsì ọmọ rẹ̀ 5 nítorí Ọ̀yọ́ nìna gbé kí ló dé ìgbà wọn lè wá ṣe mítìn tẹ́ ṣòfin lẹ́yìn àwọn ṣe bá rẹ̀ mọ́mọ́ ń bá kí wá ẹjọ́ tó lọ́hùn so wọ́n dẹ̀ ń bá bọ̀ títí wọ́n ń kẹ́lẹ̀ ẹnìkan ni ó ṣe wọ́n níjọba kan ni ó sọ Fíríánà di àbí yóò sọ Joseph di prime minister akí gọ́vnà Ṣèyí Mákindé gọ́vnà Canada 2011 tó fẹ́ mọ́ lọ làwọn sọ́dọ̀fin bí kò máa rotate ẹ̀ Ajímọ̀bí wọ́n fi ṣòṣèlú torí ọ̀rẹ́ làwọn àti Aláàfin Ọ̀yọ́ àwọn ìtìlẹ́yìn nìkan jókòó fún ojú ọdún 8 sókè wá ní permanent wọ́n dẹ̀ dé ìjọ kan náà wọ́n ní wọ́n fún wọn ládé Akálà bẹ̀rẹ̀ pé kọ́ mọ upgrade àwọn baálẹ̀ wọ́n ló fẹ́ gba agbára lọ́wọ́ Olúbàdàn ní Ìbàdàn kọ́ta wọ́n kó ọ̀tẹ̀ wọ́n kò bò Ajímọ̀bí débẹ̀ September 27 2017 àbí 18 nímọ̀pọ̀ ó fún wọn ládé ó fún wọn ní ọ̀pá àṣẹ gbogbo òlú tẹ bá dẹ̀ wo tán sọ di ọ̀tẹ̀ mọ́ pé Ìbàdàn rẹ̀ mọ́ ń fa àwọn lọ́tẹ̀ àwọn olóyè Ìbàdàn yìí wọ́n yẹ ṣẹgbẹ́ àwọn lọ́balọ́ba gbogbo ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan tẹ bá lọ kà á àkànlé mọ́ sọ torí kò sógun mọ́ àwọn ọba yẹn àwọn olóyè ni wọ́n jẹ́ aṣojú tí ń gba ìṣàkọlẹ̀ wá fún Olúbàdàn nígbà wáṣẹ̀ ibẹ̀ wọn kò wá ni wọ́n yọ ti Olúbàdàn fún gbogbo ẹ̀kẹrin ní Aṣípa Balógun ní kíníkan Balógun ní àwọn ní patron àwọn ilẹ̀ Yorùbá 126 ẹ lọ wo treaty tán sáà ní 1993 náà 1893 ìlú tó wà lábẹ́ Ìbàdàn Aláàfin nìkan ló wítírẹ́sì olóyè 5 níwàdàn ló wà ń bẹ ẹ̀kan tó gbé ẹni tí wọ́n ti yan ọ̀nígbà náà ìsàlẹ̀ láwùjalẹ̀ wà Ìbàdàn ní kìnnìún ilẹ̀ kílẹ̀ Ìbàdàn tí wọ́n bá tán jẹ lọ́rọ̀ tèmi ìgbà tó ń bá ń rotate ẹ̀ gan àrífín ni Ìbàdàn yẹ kó jẹ permanent ẹni tó bá fẹ́ gbọ́ tí ò bá fẹ́ gbọ́. Rírotate ẹ̀ gan àrífín. tó tí ò bá sí Ìbàdàn ní 1839 sí 1840 Fúlàní wọ́n mọ̀ wé láwà nílé Ifẹ̀ wọ́n mọ̀ wé láwà nílé Ifẹ̀ àti Ọ̀yọ́ ni bí ti Ìlọrin sì ṣé bí láàlẹ́ gbà padà lọ́wọ́ Fúlàní mọ́ Ìlọrin yẹn ṣe bọ́tẹ̀ náà ni òótọ́ Àfọ̀njá lè ṣe tó ṣe pẹ̀lú Álímì pé kí ló lè tóbi Àfọ̀njá ò jẹ̀bi Aláàfin ló dalẹ̀ tó wọ́n ti wà náà dín pé wọn ò gbọ́ ọkọ̀gun lọ sápòmù àti wérelé